nígbà tí obìnrin bá gbọ́ ọkùnrin yé tó mọ̀ pé oríṣiríṣi làwọn ọkùnrin ó yẹ kọkùnrin náà wá mọ̀ pé oríṣiríṣi làwọn obìnrin náà wá pọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ìgbé ayé rere lẹ́yìn ìgbéyàwó rẹ́kọ̀dù ìgbéyàwó láti ọwọ́ olólùfẹ́ yín oníwàásí tí ò lẹ́gbẹ́ Dr. Saheed Tìmẹ́yìn ti jáde o. Ètò ìṣèlú la gbọ́ tà nǹkan sáárá ìgbéyàwó yìí tún jù bẹ́ẹ̀ lọ. kí o wá máa dáàbò bo àwọn ìwà ọmọlúwàbí mẹ́wàá fún un kó máa hù ú níwàásí ọkùnrin yìí yóò máa jẹ́ ìṣúra fún ẹ. ọgbọ́n ìkẹta àti ìkẹrin bí. iléeṣẹ́ Lakal Films and Records Company tó wà ní 10 Abẹ́òkúta street off Ṣípẹ̀lú street Palm Grove Ṣómólú ló gbé e jáde. ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 13 Evans Street Lagos Island. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01-473-0115 àti 0802-360-4577 àti gbogbo ilé ìtajà rẹ́kọ̀dù káàkiri Nàìjíríà. ìgbéyàwó láti ọwọ́ Dr. Saheed Tìmẹ́yìn àgbọ́kọ́gbọ́n ni. díẹ̀ a fẹ́ dáàbò bo ahun rẹ̀ tí ń ṣe. Alhamdulillah ẹ̀rí kò sí táàlù ẹgbẹ́ ọlọ́run àmọ̀ dúpẹ́. Alàlí fún wọn ọlọ́run tó ṣe gbé. Àdáná làásà. Ọlọ́run ìwọ lọ́wọ́ náà máa wá òní àṣẹbọ. Alhamdulillahi alladhi àdáná làásà. Olúwa ìwọ lọ́wọ́ náà máa wá òjà bá wọn gbégún. Alhamdulillahi alladhi hadana làásà. Olúwa ẹbí wọn lọ fọ̀nà máa wá òjà bá wọn sọdún gógó. Bima fi kitabillahi min kulli suratin wa ayati thumma al-hurufi تعظمت سألتك بالقرآن والكتب كلها بأسمائك العليا بآيات فصلت دعوتك يا رب حقا إنني توصلت بالآيات جمعا بما حوت بسر حروف أعدات في عصيمتي علت بنور العصم والروح قد علت بنور العصم والروح قد علت فما لي لا نور ولا خطاي وقد بارست جبار السماء قرأت كتابه وعصيت سرا تعظم بليتي ولسمراي بلائي لا يقاس به بلاء وعافاتي تدل على شقائي فيا ذلي إذا ما قال ربي إلى النعران ذوقوا ذا المراي فهذا كان يصيني مرارا ويزعم أنه من أوليائي تصنع للعباد ولم يردني وكان يريد بالمعنى سواي وكان يريد بالمعنى سواي تعالى الله عن قرب وبعد وعن قدر يقدر بالمكان وجل بإذنه عن كل وصف يقدر في العقول وفي
يعني شيخ بخاري جزاك الله خير الجزاء ولا أراك من الأولاد مكروها يا رب طول له عمرا وعافية وأحفظه من كل شر الإنس والجان وأحفظه من كل شر الإنس والجان. Ìtàkùrẹ akaramakallah má jẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ tọ́ ẹ dákun gbogbo jama ẹ jẹ́ kí bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim. Ọlọ́run fi àlùbáríkà sí Ìlọrin púpọ̀ tó bá jẹ́ pé Ìlọrin ni awi bisimilayi ni lọ yà mo wá fẹ́ wò bóyá Ọlọ́run ti ń bẹ ńlọrin wọn náà ní sẹ ń bẹ ní ẹ jẹ́ kí bisimilayi rahmanir rahim bisimilayi rahmanir rahim baba mufti Ọlọ́run kan náà ni. alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم الرحمن الرحيم ملك يوم الدين ملك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. alhamdulillah. ọba wa lajẹ àgbà abalagége àtàwọn afáàtò ti lọ ọlọmọba akẹwọn. àmín. ẹyẹ mọ ya wa tẹ́ẹ̀pì wá lónìí ọ̀rọ̀ ọ̀pọ̀. ó mà ṣe o ẹnìkan ní dàkú ẹnìkan ní kò wájú mi ìwọ́n tí mo wá wẹ̀ tí mo wá wò mí. òbí tẹ́ bá fi wò mí lónìí ọlọ́wọ̀n ní jẹ́ ọ̀sàárẹ̀. àmín. ìfẹ́ náà ni ìta ń fẹ́ nínú ìsìlámù ni. alájì Ìtàkùrẹ akaramakallah. ta'ala Allahu an qurbin wa budin. ta'ala Allahu an qurbin wa budin. bàbá wa mufti Lado Èkìtì ẹ wo ànàdó ọ̀tọ̀ ní ìjẹta àdó ìsìláàmù rí báyìí ìjẹrin àdó eégún lọ́gbà gbogbo òru ìwọ̀n mọ́ lónìí. ta'ala Allahu an qurbin wa budin. bàbá Mufti Al-Am nílùú àdó oyè bẹ̀rẹ̀ bá rántí àdúrà lóye máa ṣe ẹ má fi àdúrà lé Fadu Èkìtì. ta'ala Allahu an qurbin wa budin. Ìtàkùrẹ. Naam. bàbá dé lu ọ̀wọ̀ ni mo ti kàwé ni mo ti ka secondary bẹ́ẹ̀ mo ti ka primary ọ̀wọ̀ ni mo gbé ọjà ìrora sírí eégún ọjà ìrora sírí gbogbo pé irọ́ gbogbo ẹ̀ jìbìtì ni. ẹlẹ́kùn ọ̀nà wo lọ́nà rí ẹ̀yìn Adó Èkìtì Islam kọ́yìn ni. ẹ̀rí ńgbà tí bàbá wa náà wá rẹpírẹsẹ̀ntì Alhaji wa alfa wa tọ́ra alfa wa ni ó senior mi Musa Ayeni deputy governor old Ondo abibẹ̀kọ afa dada ìyẹn dada ọmọ kéwù fa ẹ̀gẹ́ ń wo báwọn ni ipò ìjọba ni òjẹ́ wàgé Musa Ayeni ma kéwù àfa ni ó sì mọ Al-Qur'ani ké bàbá wa bẹ́ẹ̀ bá délé ẹ kí Musa Ayeni ẹni kọ́ ṣàánú Islam lára àwọn ẹgbẹ́ yìí 20,000 kọ́ lówó ẹ̀ kọ́ra bọ́ọ̀sì fún wọn kó fi jí sí Ọlọ́run. àwọn kírísítẹ́nì tòun ti bí òtí sọ́lọ́run lọ́dọ̀ wọn nìyẹn. ẹni tó akólé fún pásítọ̀ àti ìrírò ẹ̀ ní Islam. bàbá mufti bí wọ́n ti fi wọ́n jẹ́ mufti bàbá ṣe pé wọn kírísítẹ́nì
ọ̀dọ̀ wọn ní ọba jìkùlẹ̀ tó méjì ẹnìkan ní ọ̀rọ̀ pé àwọn ìṣẹ̀ṣẹ̀ wá gbé yẹmi tó dé pé àwọn gbogbo olùkóró ẹ̀sìn bá dàrú ẹni táàbì ni wọ́n wà fún wọn mọ́tò ààrí sínú Islam. ká máa gọra wa ká máa kéye tán ara wa lókun ẹ̀sìn tiwa yìí. ká dọ̀tí ara wa ẹni Ọlọ́run bá gbé wájú káwá bá ti gbà mọ́lẹ̀ lókun ẹ̀sìn tiwa. Kírísítẹ́nì ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìnyí wọ́n pé wọ́n dada mẹ́wàá bàbá bẹ̀rẹ̀ nínú mọ́tàlá àṣàláàdì oṣù Ọlọ́run bàbá mufti ní kíjàmó tó dìde àfáàwà Lukman tí ń kọ́ àmọ́ ń jẹ́wò yìí wọ́n lọ yẹ kọ́ra mọ́tò ọdún kẹwàá ní ẹ̀dàkọ̀ àwọn fẹ́ bẹ̀rẹ̀ owó mọ́tò náà lónìí èmi mufti fún ara mi gẹ́gẹ́ bí àfáà tẹ mọ̀mí sí ti ń lówó 10,000 ẹnìkan ń gbọ́ ẹ̀ máa bẹ̀rẹ̀ sùpà yára tí wọ́n tó jókòó tí bàbá sọ fún pé wọ́n ní wọ́n kí wọ́n ra mọ́tò Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ èmi gan ní kẹ̀kẹ́ ni wọ́n sọ̀rọ̀ mọ́tò ẹ wò Islam ẹ wò Islam ẹ lọ́kùn ẹ wà wọn tọ̀hún ni ibi tí Islam lọ ni bàbá mufti ẹ má fàdúrà lẹ̀ bàbá wa jẹ́nẹ́sì ẹ̀yin àfà ẹ má fàdúrà lẹ̀ ìyà ń jẹ Islam. Ọdún karùn-ún 50 years anniversary làwọn Nurul kí ni ṣe yìí Nurul Islam ń ṣe yìí ẹ wá wo tí wọ́n ń béèrè àwọn ń wá jẹnẹrétọ̀ la ilaha illallah àwọn ń wá bọ́ọ̀sì nílùú Adó Èkìtì bàbá kàyé olówó nílùú Adó àtà Islam náà nù wọn ẹ bá dẹnu ọ̀nà wọn ọ̀tọ̀ ní tí wọ́n máa wí ní Islam lọ dára ní àlàbìjẹ́nà àkànṣe àdúrà àlìjẹ́nà láyé ní bàbá wa mufti ìyẹn kan lọ mọ́tà jáwé àjẹ́nà àwọn yàrá ṣe àmì olójú yẹ̀yàn tí ó wọ̀ kárìmù tí ó wọ̀ náà bẹ́ẹ̀. wàláyé ń bẹ àwọn kírísítẹ́nì wọn adá mẹ́wàá ìdá mẹ́wàá wọn lọ fi inú kíni wọn wọn ti mọ ó gbowó oṣù ẹ̀ báyìí ìdá mẹ́wàá bàbá dárò ẹlẹ́nu ní ìsìlámù kàkàtà fi kò láwọn mọ́tò wọn jí ni wọ́n mọ àwọn kọ́mítì ọmọ ìjìmù ni ẹ̀dá ìwé tó àfi kí Ọlọ́run nìkan kó ṣàánú Islam àwọn tó ń tọ́jú dánú ẹ̀dá Ọlọ́run gbówó lé wọn lọ́wọ́ tí ọ̀nà Islam lọ́wọ́ ọlọ́mọsá kẹ́mọ́ sí ìdí Abíọ́lá a wà ní Jos àti pariwo àsí àwa wà ní the hill station náà ń pàdúgbò náà níbẹ̀ wọ́n fún oúnjẹ tiwa sí àwa ń jẹun lọ́wọ́ ọwọ́ ara wọn ti ṣe mólídì àwọn ọmọ kéwú àwọn ṣe mólídì wọn wá ń ṣe lọ́sìn alájí wa Sharafadin wọn làwọn fún wa ní 9,000 owó búlọ́ọ̀kù iye tó bá ká alájí wa ọkọ̀ páàkì wọn ò pé o Ọlọ́run kẹ́ mọ́síwìdì àmín Ọlọ́run tó ní tí ìdí ó múra lè kí á mọ́ Ọlọ́run ọmọ bó ti ṣe kọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì tó kún bẹ́ẹ̀ nísìnyí káwọn náà mọ̀ ṣe bó ti wù wọ́n bẹ́ẹ̀ bá ti gbọ́n nípa tí ìjẹ̀ mú mọ́ yúgọ́ọ̀tì sẹ́kúnlẹ̀ fún yín gbogbo ẹ̀yin tọ́lọ́ ń gbàṣẹ lé lọ́wọ́ yúgọ́ọ̀tì sẹ́kúnlẹ̀ fún yín bẹ́ẹ̀ bá sì lẹ́gbẹ́ ẹ̀ mú yúgọ́ọ̀tì mọ́ atẹ́gùn sẹ́kún. Masudi Abiola Park bàbá wa mufti ọwọ́ wà wọn báyìí ọwọ́ sọ̀kalẹ̀ kí lẹ̀ ń ṣe wọ́n là ń ṣe mórìdì ànábì ni owó kílẹ̀ wá ń dá wọ́n ní àwọn fẹ́ kọ́ mọ́sálásí yọ̀rọ̀ bá ní kiri káwọn orí bá dé ọlọ́run ṣàánú àwọn la ilaha illallah èló lè wá pa látàárọ̀ aláàrán ta 18,500 ó ní ẹ̀rọ ya pílánì wá ogun tẹ́ báyà ó ní mọ̀kọ́ àwọn Abíọ́lá lọ tán àbá irú wọn mọ́ wọ́n tó làwọn eléyìí láwọn wáyé ẹ lọ wo kan tó lóun dá mú ní alẹ́ àbí kí ló dálẹ̀ ẹ lọ wo mọ́tò tó ní bẹ́ẹ̀ bá lọ à ń lọ nàlú kan ẹnjọ́ tẹ̀ ń lọ kútọ́ mi lọ ṣe wá sí agbábi kan wọ́n lẹ́nìkan ṣe sílò lọ́wọ́ secondary school ń bẹ nínú ọgbà rẹ̀ hospital ń bẹ nínú ọgbà rẹ̀ àgọ́ ọlọ́pàá ń bẹ nínú ọgbà rẹ̀ university ń bẹ nínú ọgbà rẹ̀ òun nìkan ọjà tiẹ̀ tí wọ́n ná ń bẹ nínú ọgbà rẹ̀ kristẹni ọwọ́ á ní bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì kan wí wọ́n lé ní 2,000 ààrẹ nìkan ní Islam àsìkáwájú kọ́kọ́ pé wà mórí ní ládùúgbò wa káwa ní ẹ̀mí alájà ni wọ́n dàbí láàyè arósà yí àdínì owó kọ́ owó olùbíṣẹ́ nígbà táwa wo má kòwé alájà arósà yí àdínì 250 náírà
wo Islam ẹ wo Islam afẹ́ tún mọ́sálásí Ọlọ́run ṣe wọ́n ń pe gbogbo mùsùlùmí máa bọ̀ wá fún renovation mọ́sálásí ilé Ọlọ́run ẹlòmíì dé wọ́n ní chief ìní kan gbà wọ́n sàásàásà àwọn gbogbo ní tí ó fún wa 10,000 tó ní pé tó bá sọnù lọ́wọ́ èmi ọmọ Musa Ọlọ́run ò ní jẹun wá lólówó tá a fọkàn sí kólówó ni arábìnrin ọgbẹ wọn ní chief Najimudeen 10,000 gan fi kí lọ́ra kọ́ra ọ̀dà agolo mélòó lọ́ra ẹ wo Islam bàbá mufti ọ̀rọ̀ kù sí yín lọ́wọ́ ẹbí Ọlọ́run tó bá kẹ́yìn nìkan ẹ sunkún Islam fọlọ́run ọmọ da Islam ọmọ ra Islam láre bẹ́ẹ̀ ni kò ní ra Islam láre àwa tá à ń ṣe ní ra láre ẹni tí ọba ti ṣe dáadáa ọdún lé adìẹ lómi wà lóore náà wọ́n fẹ́ẹ́ tó mọ́tò wáyé ẹ wò wíìrì tí wọ́n ń ṣàgọ́ bágónì lọ sọ fún bàbá ní kíní lókè kíní kó wá wú ẹran mi ó yàtọ̀ sí dọ́tún tọ̀hún tó kọjá Ọlọ́run lé ẹ̀ka jẹran ni kò sí ládàá mọ́ Ọlọ́run lọ́mọ yẹn ní ó jẹran ní sí pé kò sí ládàá ń bẹ̀ bó o fẹ́ pẹ́ran àwọn lọ rẹ̀ ńlá ńlá gbogbo àdúgbò wa wò pé ó bá rí ẹran bàbá kájíjá ó ga o ó bá rí ẹran bàbá kùsùmù ó lágbára o òun náà tún wá jáde sọlá òun náà ní sáà tú lọ́kọ́lọ́ fi kàn ló bá kú àmà ara mi ẹ wo ní dẹ̀rín bàbá ṣé ń tọ́nà ní àwọn àfáyé ṣe nù. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Àwọn olówó tó bẹ̀rẹ̀ nínú Islam ẹ̀yìn Adó Èkìtì wọ́n lówó lásán eré wọn ò pé wọn máa ń tó tó. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Àwọn ọ̀jọ̀gbọ́n ta ní nínú Islam wọ́n jọ̀gbọ́n lásán ní làákàyè wọn ò pé eré wọn ò jọra wọn. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Ìtàkùrẹ́ àwọn ọlọ́lá ta ní nínú ẹ̀sìn Islam mọ́ ọlọ́lá lásán làákàyè wọn fọ́pọ̀ wọn ọgbọ́n dénú. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Àwọn onígbò nílé ìjọba representative kan ní house of assembly kan ní ọba ẹ̀ láti rí Àtíkù lọ́jọ́ mùsùlùmí gbogbo wọn yára wọ́n sùn wọn ò ní làákàyè ọgbọ́n fọmọ wọn làákàyè tẹ́mọ̀ wọn ronú rárá. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Àwọn kírísítẹ́nì rẹ̀ bàbá ẹnìkan tó lówó gbogbo wọn ni wọ́n máa gbádùn ti Islam kọ́ rárá. Àwọn kírísítẹ́nì rẹ̀ bàbá ẹnìkan tó lọ́lá gbogbo wọn ni wọ́n máa fara wọn gòkè. Ẹ̀rí ni ẹlọ́sẹ̀lẹ̀ lọ́ wáyé bẹ́ẹ̀ bá dé ṣẹlẹ̀ wọn ò ní gbé sẹ́nu ṣọ́ọ̀ṣì wọn ò ní gbé fún mùsùlùmí. Wọ́n bá béèrè pé iṣẹ́ ojúmọ́ tèmi Ismail lórúkọ mi sà iṣẹ́ ojúmọ́ tèmi lọ́wọ́ ti fún mi ní 600 kí wọ́n wá rí Michael tó lóun gba 10,000 wàlúùdá ìṣe kírísítẹ́nì ṣe náà ti sanwó tiẹ̀ fún wọn kò mọ ìyá tí wọ́n ní. ẹ wá bàbá mùsùlùmí àwọn ọmọ jìnra wa ni àmọ jìnra wa lẹ́sẹ̀ bí mùsùlùmí ẹ mọ ìyá wa bá ní ẹjẹ àpò iṣẹ́ mọ́sálásí ẹ fìmí náà sí ọ̀gá ni mí lóòótọ́ àmọ́ iṣẹ́ owó iṣẹ́ ojúmọ́ tèmi ọ̀tá ẹ 1,500 kínú jẹ́mísì ní amúná 100 wá jẹ́mísì go ahead jẹ́mísì ọ̀tá mọ́ mọ́sálásí náà akọ̀ wà padà jẹ pẹ̀lú ìbànújẹ́ báwọn ìyá mi kú iṣẹ́ fún mi. Islam ti ń lọ nù. Bàbá àjẹta bàbá àjẹrin bàbá àjàrán tí wọ́n jagun Islam nílùú Àdó wọ́n fojú wí lẹ́yìn ẹ̀yin tó ní ẹ̀ gbọ́dọ̀ sùn lọ. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Wà á kọ̀dìrì yòókọ̀ dàrú bí màkàní. Àwọn àbá àtàná wọn kojú eléegun wọn parí nu ọmọ wọn àwọn náà parí nu wọn nílùú Àdó Èkìtì. Tèèdè ọwọ́ tèèdè kàrẹ́ tèèdè fún tèèdè wùdé tèèdè sọ̀bẹ́ àwọn kan jagun Islam lọ àwọn àtòrí owó làwọn aka. Dàlọ́wọ́ àkùrì bí ọ̀bùrúdé. Wà á
قدره يقدر بالمكان. common generator làwọn nuru islam wá ń wá la ilaha illallah. bẹ́ẹ̀ bá wọnú ilé olówó mi nílùú àdúgbò tá a wà nú ẹ̀ olówó tó jẹ́ mùsùlùmí lọ́rọ̀ islam ọ̀kan. generator wa wọ́n mú ẹ lọ òun ní tara rẹ̀. ọjọ́ tí inú lè jẹ́ tẹ́ ẹ̀ ẹ́ pé sọlá máa rọra wàgà ìwàgà omi àgbésẹ́ máa ọlọ́run asáré sọ́ọ́lẹ̀. ẹ wo islam common generator làwọn nuru islam wẹ̀ generator ẹ wo islam ẹ wọlé olówó mi tẹ bá béèrè kí wọn ní ṣìfà abdulkarim ṣìfà abdulkinikan ṣìfà lukmanu kan ẹ bá wọlé wọn ẹ lọ wo generator wọn múná lọ bá yóò start ní san automatic ẹ sì ní gbọ́sẹ̀ dìdìdìdìdì náà lẹ́mọ̀ gbọ́ ọ yàtọ̀ sí ti lẹ́gẹ̀dì yìí tó ṣe pa wọn ní bàbá náà yín bá ti tún ó ní wọn ní òtún sóorun lónìí bá a ti ń bá a bọ̀ ní ẹ̀yìn ọmọ mùsùlùmí ẹ̀rọ mùsùlùmí bá a ti ń bá a lọ ní. Where are we going? Islam ni. Ask yourself and get the answer. Where are we going? This is our religion. Aláwọn olówó rí wọ́n yí Islam. Aláwọn ọlọ́lá wọ́n dààmú. Aláwọn tí ń bọ̀ sílẹ̀ lọ́nà Islam rí wọ́n fọ́. Ọlọ́jà fún ọmọ ẹ̀yẹ́ ìbọn Islam. Lájú gbogbo àjọ kí ẹ̀yin IGPU ọlọ́run ní tún yín ká. Àmín. Ẹ̀yin IGPU lágbára ọlọ́run ẹ̀ ní tún ká. Àmín. Ànábì àní Allahumma sidna wala tanqusna. Ọlọ́run léwa kú má diwa kú. Ẹ̀yin IGPU ọlọ́run ní tún yín kù. Àmín. Láti ń bá yé lọ nìyí. Bàbá ọ̀rọ̀ Islam ni yóò sì ọ̀rọ̀ sọ. Kọ́dà ní kúnyẹn kọ́ bọ̀ bí ẹ bá bẹ̀rẹ̀ àdúrà. À ń ṣe wànímọ̀ lè kéwú lásán. Àwọn àdá wa kiri àwọn gba sàádà ní o gbogbo ilé ìyá ilé bàbá ẹjọ́ mọ̀ ní ọgbà sàádà tán nínú fámìlì tó lówó kẹntí òkè mọ́ra lẹ́ plọ́ọ̀tì kan fún ọkọ̀ òfin bẹ̀rẹ̀ lé kéwú kò sí àmọ́jọ́ tí gba sàádà kó o sì tó mọ́tò wá ní nígbà wọn lọ pàdé ọlọ́run bí Islam ti rí ni ẹlẹ́bàá jẹ́ mùsùlùmí gidi ọ̀rọ̀ Islam máa ká lábẹ́ tí ń gbọ́hùn mi pèsè bá sì máa ba lọ́rùn náà ní láàfin láti jẹ́ nínú àgbọ̀dọ̀ bẹ̀rẹ̀ wákà nísìn àwọn ìyàwó fòǹde ni ìpè àtàwọn àtàrìnàbí láti jọ sọ̀rọ̀ pọ̀ bàbá dàlí jàǹdà. àwọn sọ ànábì lògògó àjọyọ̀ lè fi sáwàrà báyìí ẹ gbọ́ àlùkùrá nìyí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu minash shaitanir rajim. Aljanna èsèré rẹ. Bismillahir rahmanir rahim. Ẹgbẹ́lu Kùránì déédéé bọ́ ọba ti ṣe máa lóbìnrin tiẹ̀ bàbá náà. Àṣewọ́n nàzánà máa fi sùdúrì min gillin tajri min tahtihimul anharu wa qalu alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. ẹ̀yin abúlé ẹ̀dàgbọ́n ẹni ọ̀rọ̀ bá ń dùn kò ṣeé fọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ni kò ṣeé fọ̀rọ̀ lọ. ọ̀rọ̀ muftinu
ẹ wo ìyá téèyàn jẹ kí wọn tó fi joyè mufti kí wọn tó mọ̀ fóun lọ́tọ̀ sí bàbá wa Alhaji Àgbà ní mufti ti gbogbo òlú Ìlọrin pátá bẹ́ẹ̀ ti jẹ́ yìí bàbá mufti tàbí Èkìtì bẹ́ẹ̀ ti jẹ́ yìí wàláhì àrùn mùsùlùmí yọmọ gàn yín bọ́bá dá ọmọ gàn yín ìwọ lè mọ mufti lọ àbọ̀lọ́mù ògbé fún ọ báyìí kó wọn rántí pẹ́ nìkan ní í ṣe àwọn bàbá wọ̀nyí làwọn ṣe wá sí àwọn òsì ṣe wá sí àwọn aràn yín létí ni we are the reminder of people about God tiwa aràn yín létí nípa Ọlọ́run àwọn bàbá tó ti wá sí àwọn ni wọ́n ṣe wá sí àwọn ni wọ́n ṣe wá sí kò sí nǹkan kan nídìí ẹbọ kò sí nǹkan kan nídìí kírísítẹ́nì ẹ̀tàn ni mo wò títí mo bá wọn wo bí wọ́n ti ṣe gbogbo ọ̀wọ̀ ọba tọ̀hún tó kú rì ní mbẹ́mbẹ́ngbà náà mo wọ bẹ̀ mo tẹ̀lé lẹ́gùn mo wà sírí irọ́ ni abádélé ìgbàdàn yẹn bá sí kinní ọ̀hún kó èèyàn náà là ń gbóra wa nú ẹ̀ bá a ti ń jẹun lòun náà ń jẹun mu ní ó lè làwọn kinní wọ̀nyí arọ́ ọ̀run ni wọ́n pẹ̀lú ẹ̀kọ́ jẹun wá òun náà sí kinní kò lè rí wọn àwòrán wọn ni ọ̀dà kinní jẹ ni ìyá tà ń jẹ lòun náà ń jẹ mẹ́ta jẹ lòun náà ń jẹ ẹ̀yin Islam ẹ má jọ kàn yín kó nu Islam ẹ dàgbù gbogbo bí yóò lẹ́yìn ọmọ mùsùlùmí bá lọ ẹ má wọ ọmọ yín dání ẹ má wọ ọmọ yín dání èyí tí o ti lè rìn ẹ gbé èyí tó bá lè rìn ẹ ti ṣáájú ìmọ̀ máa fà wọn kírísítẹ́nì ṣe example púpọ̀ bàbá ó gbé báàgì ọ wá gbé èyí tí o ti lè rìn ìyàwó àfà àwọn tó ti lè rìn méjèèjì ọ fà wọn dání wọ́n sì fún wọn ní báìkù wọn kẹ́ mú dání Islam kọ ẹ sì má lé wọn nínú mọ́sálásí ẹ dákun ẹ má lé wọn ẹ bá ń pariwo ẹfẹ nìkan sẹ́yìn dákun máa kọ̀ǹtọ́ àwọn àní lẹ́yìn àyè lé wọn ẹ má lé wọn mọ́sálásí ni àdánwò dé báwọn bá wọlé wáyé o ọkàn àwọn ọmọ wa ní sílẹ̀ mọ́ báwọn bá lọ wọn ńlá wọn ní àtúnṣe ní ọdún ní àtẹwọ́ ni àtẹwọ́ náà ní àtúrọ́tì wọn gbogbo àwọn ọmọ ìyá wa ti ń kọrin Islam ọlọ́njọ́ dáa fún wọn àwọn ọmọ bá wa já àwọn ọmọ wa gbà wọn bá wa já wọn gbà padà lọ́wọ́ wọn ijó yìí ni ọlọ́run kan yìí náà sì ni ń bẹ̀yẹ̀ ń pẹ́ bàbá àwọn ọmọ yìí ń pè yín rọ̀yà rẹ̀ olóko olókìyàwó fọlọ́run ọlọ́run kan oṣù yìí náà ni ọlọ́run ọmọ yìí wọ́n kúnlẹ̀ yìí àwọn ọmọ yìí wọ́n ń pè yìí al-Islam díìnì yìí Islam ní pẹ̀lẹ́ sí tọrọ mi alijanna iṣẹ́ láàṣẹ o ẹ mùsùlùmí Adó Èkìtì iṣẹ́ láàṣẹ àwọn bàbá àtàgbà Adó Èkìtì wọ́n gbọ́dọ̀ wà alijanna àwọn bàbá àtàjẹta Adó Èkìtì wọ́n gbọ́dọ̀ wà alijanna wọ́n sì wàhálà ẹ̀yin díẹ̀ kírun ni fi hayati rasuli sallallahu alayhi wa sallam nígbà Ànábì bẹ̀ láyé Ànábì rí wàhálà ààrẹ ni Yorùbá ní Muhammad Ànábì rí dààmú Ànábì rí fìtínà Ànábì rí mà Ànábì rí jẹgbà lórí kábà àdébàntà àdébàyìí Al-Qur'ani ni wọ́n ń ké lọ́wọ́ ni Umaru kalẹ̀kùn kò sí ìwé sí Islam Umaru kalẹ̀kùn kálukú sá Ànábì ọ̀sá Ànábì jókòó sallallahu alayhi wa sallam sẹ́ẹ̀dá ni wọ́n pe mọ́nbìl bábì yadúk mọ́nbìl bábì yadúk tani bẹ́lẹ̀ yìí lẹ́kùn tí ń kalẹ̀kùn fakala Umar ana Umar ilé Umaru ni àwọn àwọn àdàlọ́ pé in kana khayran fa khayran ìwọ́n tó ń bọ̀ ẹ̀rù ti kálukú ti sákò wágbà lẹ́kùn gbọ̀n tí kálukú rárẹ̀ tó wọ́n náà ló burú jù ẹ̀rọ gẹ́gẹ́ bí egun bá bẹ nùlù ọ̀kan bẹ tí ó burú jù bí egun bẹ tí wọ́n ní wọ́n ewu nílùú tí mo ti lọ ṣe kí n ti lọ kọ́ àwọn ọmọ kí ó sọ̀rọ̀ alájà ìbá rẹ̀ mi lọ wọ́n ní wọ́n ewu mu ni wọ́n ní lóòrùn mímọ jáde mi ìmí ọ̀wà taná wò àmàlí mọ̀dá màálí mọ̀ ṣe ń pè mí ẹ̀yẹ́ pẹ̀lú mọ́ taná wò kó lè yàn gbọ́dọ̀ lókì díẹ̀ mo ní àgírí yà sí máa fa irọ́ ọ̀dà ọba rẹ̀ ní taná gbòdì nǹkan bí aago méjì èmi náà ti ń gbọ́ kìkì wọ́n ní tó bá jáde ilẹ̀ máa dún ní mo wá sí ndùlé wa mo wá sí kíní ọ̀nà aborí máa gbà online ti máa gbà náà nìyẹn wọ́n ní èyí kálukú wọn fi bọ́gláàrì sí ẹni wọn torí káwọn máa sílẹ̀ kúlẹ̀ mọ́lẹ̀ àní irọ́ wọn ní kọ̀sẹ́ nítorí tí ọ̀gá wọn ní ọ̀ nínú ọba gan lónìí yìí mọ́
n kò di nǹkan bíi 10 after 2 bàbá mufti kò ní dá abẹ́lẹ́ bọ̀ olóòórùn ni àwọn ẹlẹ́bọ̀ n kò di nǹkan bíi 10 minutes after 2 mo ti gbé àpótí ti sẹ̀ ọ wá sí kí ní báyìí n máa ń wo òun nìkan nílò òwò ọmọlúwàbí ní òwò ọmọlúwàbí ẹnu kó gbé kínní sí ibi eré àárírí òwò ọmọlúwàbí wọn ní òwò ní máa gbé mo wá yẹjú àrí gẹmọ ní náà ní o nínú nǹkan yìí o mo tẹ kókó ní àbí kí n pé ẹsà ìwà mo ń tọ̀jẹ̀ ń dágbé abatilẹ̀ nínú ọ̀gẹ́dọ̀ níyì o ẹni táwa wí òun náà ti wá wẹ̀ nísìn òun náà ti wà nù àáfà wa ni nísìn. ìdàgbé kò sí tó tó ọlọ́run ẹ̀yin adó èkìtì bẹ́ẹ̀ tí ń bá lọ yẹ máa bá lọ ẹ wá gbálù Kùránì. ọ̀rọ̀ wàkàlù alhamdulillahi ọ̀yà. wàkàlù alhamdulillahi alladhi hadana لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. bàbá mufti bàbá wa Jánásì gbogbo ẹ̀yin ọ̀tọ̀ kúrú ẹ̀yin èèyàn ńláńlá àtàwátá jọra wa ẹ̀yà ìdìbì láti lọ́rí ẹ wá gbárù Kùránì kò sí ń tọ́yẹ wá tayọ̀ kádùpẹ́ ẹ̀yin Adó Èkìtì ìwọ tó bá ń jẹ́ Abdulrahmani yà dúpẹ́ ìwọ tó bá ń jẹ́ Abdulrazaki yà dúpẹ́ ìwọ tó ń jẹ́ Mumini ìwọ tó ń jẹ́ Lukman gbogbo yóò tó lè jẹ́ Sulaimana yà dúpẹ́ Abdulmajid yà dúpẹ́ kí ló di orí bẹ́ẹ̀ àti wàkàlù bàbá láti jẹ́ ẹ̀jẹ̀ wí ni bàbá wọnú ẹ̀ tán àwa lórí méjì kí ló máa wá wí. wàkàlù alhamdulillahi alhamdulillahi. ẹ̀yin ẹ̀ wí bẹ́ẹ̀ alhamdulillahi ẹ̀rí òfin tá a lọ ẹgbẹ́ ọlọ́run àwọn àdúgbò ẹ̀. alladhi fún wọn ọlọ́run tó ṣe pé. hadana laza. ọ̀rọ̀ ìwọlọ́wọ́ náà máa wá òye àṣẹbọ. alhamdulillahi alladhi hadana laza. olúwa ìwọlọ́wọ́ náà máa wá òye àbáwọn gbẹ́gun. alhamdulillahi alladhi hadana laza. olúwa ẹbí wọlọ́wọ́ náà máa wá òye àbáwọn sọdún gbogbo. alhamdulillahi alladhi hadana laza. táǹfọ̀nà mọ̀ wá bá ti jókòó yẹn ní àlọ́. táǹfọ̀nà mọ̀ wá rí. tani òjì á sọnù. tani òjì á máa kiri bẹ̀kú. alhamdulillahi. alhamdulillahi. èmi náà dúpẹ́ o. alladhi hadana laza. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ẹ̀yin àfà Adó Èkìtì àṣẹ bí bá sọ lóhùn tó fi gbogbo wa mọ̀nà bẹ́ẹ̀ ti jókòó yìí àní mọ̀nà lawla an hadana Allah bí bá sọ lóhùn tó fi wa mọ̀nà àní mọ̀nà wa ma kunna linahtadiya àbátijọ́ ni wọ́n mọ̀nà ojú wọ̀ bàtí gúnrégé bó ti gúnrégé yìí ẹ̀rẹ́pẹ̀lú àwọn ògbó ní ẹ̀wọ̀jú wọn bẹ́ẹ̀ bá náà wọn mà ẹ̀rí pé wọn ò jọ èèyàn máa láyé ẹ̀rẹ́pẹ̀lú àwọn aláwo ìsìláàmù nìkan ló pé òun lọ dáa jù ẹwà àwọn aláwo bàbá bẹ́ẹ̀ kírẹ́rì àkírẹ́rì pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀rẹ́pẹ̀lú àwọn aláwo tẹ́ ẹ bá máa ọwọ́ òsì ní tiwọn àwọn àtúwá pọ̀nlá ìlọsẹ̀kù. wàkọ́lù alhamdulillahi. ọlọ́run àdúgbò o. alladhi hadana laza. òun bọ́ bọ̀nà màmá. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. àbá ti jẹ́ ni ọmọ náà ẹ̀yìn Adó Èkìtì bàbá wa Mufti bàbá wa Jánásì Adó Èkìtì ẹ̀yin náà bá ti jẹ́ ni ọmọ náà báwọn. an hadana Allah bí ẹ bá sọ ọlọ́run tó fi yín mọ̀nà ara wọn lẹ́yìn náà bá wà nísìnyí kọ́lá yìí ló sọ ẹ̀yin náà olóko lẹ́yìn máa débọ̀ lẹ́yìn wọn ẹ̀ sì mú kí ní wùlọ́wọ́ lẹ́yìn náà lẹ́yìn máa ta ara yín ọkàn tí ó kẹ́ padà àbọ̀lọ́wọ́ ti wò yín pé kó bá bẹ́ẹ̀ ni òun ní ẹ̀yìn lò
ẹ̀ ń bẹ nínú ẹni tó ń yàn tí ó tẹ̀lé ní Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀ rí bẹ́ẹ̀ yáyì ẹ̀rọ̀pọ̀ ẹ̀ wojú mùsùlùmí àwa ayáyì kú ni ẹ̀rọ̀pọ̀ ẹ̀ wojú àwọn ẹlẹ́bọ̀ ohun èjọ èèyàn máa kí wọ́n tó kú. èèyàn lọ bìkan tó ti wá pèsè àkìkọ́rùn bíi tó wẹ́ẹ̀lì irọ́ gbogbo ẹ̀ a ní wọ́n tẹ̀ kan lódó àti bí yóò di kankan ní kìnìún kankan ò sí. wọ́n lẹ́yìn wọn ń dẹ́rù bá wọ́n ní bàtẹ́ kan bẹ́ẹ̀ ń jẹ́ ẹ̀fà ajá ẹ̀sọ́ náà sí irọ́ gbogbo ẹ̀. La ilaha illallah. La ilaha illallah. gbọ́ ọlọ́run ni ọlọ́run fún ara rẹ̀ ó ní shahidtu nafsi bi nafsi an la ilaha illa ana wahdi wa anna muhammadan abdi wa rasuli. ọlọ́run ní mi fún ara mi. mo jẹ́rìí èmi ọlọ́run èmi tí mo dá Jésù inú tí mo dá ni èmi mo dá Jésù ọ̀dá rẹ̀ mo kàn ní wo bí níbi ìyanu òun nìkan ti kọ́ ni mo ní wo bí níbi ìyanu náà àwọn ọmọ tó ń bí láyé. àwọn mẹ́kọ̀ tí wọ́n bí níbi ìyanu. àbíbi ọlọ́run shahidtu nafsi bi nafsi an la ilaha illa ana wahdi la sharika li wa anna muhammadan abdi wa rasuli. ọlọ́run mo jẹ́rìí èmi afárá mi ní ọlọ́run òsì ọba kan mọ́ lẹ́yìn mi ọlọ́run. sọba kan mọ́ akanyara wa jẹ láyé ni àwọn kan ló pc àwọn kan ló pc àwọn abo àdálọ́wọ́ lọ́sàn gangan wọn máa lé kálukú kí a ní wọn kó ẹyin wọn kí wọn lóògùn tírélà bíi ọgbọ̀n ẹ̀yin OPC àdàgbé fún wọn pé lóòótọ́ rẹ lóògùn bẹ́ẹ̀ bá wá ní àwọn táàkà lọ títí jẹ́ ǹdẹ́rù bàtẹ́ ẹ̀jẹ̀ á sinmi wọ̀nyí ẹ̀ẹ́kàn yọ alẹ́nu ní ẹ̀jẹ̀ paraba yẹn wájú ọlọ́wọ́ ẹ̀ ń fi stọ́ọ̀bù wa nù bẹ́ẹ̀ bá fẹ́ lóògùn tẹ́ fẹ́ proof pé lóògùn ẹ̀yin OPC ọlọ́run lóògùn yẹn máa jẹ́ torí mi ò rò pé ń jẹ́ bóògùn yìí bá ń jẹ́ ẹ̀rọ asọ̀rọ̀ọ̀kì Ọbásanjọ́ ẹ̀yìn kan ló jẹ́ agbádùn Àtíkù ẹ̀yìn kan ló jẹ́ agbádùn gbogbo wọn yẹn ẹ̀yìn kọ̀ọ̀kan ló jẹ́ agbádùn ẹ̀ wá rí bẹ̀rẹ̀ kíkàndé àmọ́ wà nínú ìlú bí ọba sọ́lá àwọn àfá ayé ọba ti tán ẹ̀yin àfá ẹ̀yin ọlọ́run wò bí ẹ bá sẹ̀yìn ayé ọba ti kásẹ̀ ńlẹ̀ ọlọ́run ṣahidtu ẹ̀yin obìnrin ṣahidtu èmi ọlọ́run mọ jẹ́rìí nafsi ẹ̀mí ara mi bí nafsi pẹ̀lú ara mi an la ilaha illa ana kò sí ọba káyà fún mi ọlọ́run wa anna muhammadan àti pé dájúdájú ànábì tẹ̀rí ni abdi ẹrú mi ni Allah wa rasuli òjíṣẹ́ mi ni Allah faman lam yarda bi qada'i ẹni tí ọba bá gbàdájú èmi ọlọ́run wọ́tọ̀ ọba yọ́nú sí dájú èmi ọlọ́run bí bá ní ọlọ́lá gbà bẹ́ẹ̀ bí bá ní ọba jíìyàn gbà bẹ́ẹ̀ máa bẹ̀ mí bọ́yá bí bá ní orí jẹ́ yà máa dúpẹ́ bí bá lóòrí jẹ́ máa bẹ̀ mí ní ọ̀kà gidi rárá èmi ọlọ́run máa wẹ ní àdánwò kan máa tó fi kún fún èmi ọlọ́run máa wẹ ní tí ọmọ pé ń bẹ máa sì ní ọmọ lọ́lá máa ní ọmọ lò máa ní ọmọ kọ́lé máa ní ọmọ jíìyàn ọmọ bẹ̀mí ni àmọ́ faman lam yarda bi qada'i wa lam yakna بعتائي ولم يشكر على نعمائي ولم يصبر على بلائي فليخرج من تحت السماء أكرمك الله فليخرج من تحت السماء ولا يعبد ربا سواني الله هو مفتي تربيه ما جرى سيراني ọlọ́run owó ẹ̀ láti sọ̀rọ̀ ni Ànábì Muhammad jíṣẹ́ mi ni sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́kọ́ ní àbùdí ẹrú mi ni wa rasuli ìránṣẹ́ mi ni lẹ́yìn náà faman lam yarda ẹni tí ọba wa yọ́nú sí dájú èmi ẹni nù wala yakna bí afẹ́ yìí ntẹ́mi ọlọ́run bá fún mo tún wáyà yọ ọkẹ́ ìwọ ní sùn méjì bọ̀dá rẹ ló ń kọ́ ọ̀rá ní Italy oko hasẹ̀ súùtù náà lọ ń wọ̀ ní òde márùn àtọ̀gbọ́dá náà wọ́n rà fún ọ ní ọkàn bẹ̀m̀bẹ́ mọ́tò wọn bọ̀ kọ́bọ̀ látọ̀ wọn ní òǹgò kí
o tún wá yọnu sí yìí o tún wá lọ náà gàwóoru mọ́tò tó bá sórí bọ́ọ̀jà lè. wọ́n náà bí ẹ̀kúnà bẹ́ẹ̀ tẹ̀ o tún wá yáyọ pẹ̀lú tó bèbè ọlọ́run ó di méjì. ولم يصبر على بلائه àdánwò tẹ́mi ọlọ́run fi kàn ọ́ o tún wá ní sùúrù lérí ó di mélòó ni ó di mẹ́ta ó ní sùúrù lérí àdánwò tẹ́mi ọlọ́run fi kàn ọ́ ó di mẹ́ta. ولم يشكر على نعمائه Allah o tún wá gbọ́tẹ́mi ọlọ́run lórí ìdára tí mo ṣe fún ọ ọlọ́run lẹ́ni tí ọba ti ṣe bẹ́ẹ̀ fani yakhruju min tahti as-samaa'i kó tọ̀ wọ́n jáde kó náà sámi ní ọlọ́run. wala ya'budu rabban siwahi kọ́mọ lọ sí ọlọ́run mi ìtọ́jà tó sí ní ọlọ́run. bàbá ṣe gbé tán à ń kírun torí pé àwọn wáyà ní ọlọ́run à ń gbààwẹ̀ torí pé àwọn wáyà ní ọlọ́run à ń ṣe gbogbo tá à ń ṣe àlọ́ Mákà à ń lọ umura gbogbo orí tẹ̀dá ń ṣe ọ̀ ń tọ́jú yára ọ̀ ń tọ́jú bàbá ọ̀n ṣàánú ẹ̀gbọ́n ọ̀n ṣàánú àbúrò ọ̀n ṣàánú ara ilé ọ̀n ṣàánú ara àta torí kankan ló fi ń ṣe ọ̀kan lè ṣe lásán ó ṣe ní simply because of something torí tó fi ṣe nù ọlọ́wọ́ ní gbogbo yóò tẹ́ bá wá ṣe tán ẹ má ṣe bí kàmọ́ jù ní sáà jẹ́ nà báwọn kò rí bẹ́ẹ̀ ní abẹ́ èkìtì ó ti ṣe láti jẹ́ nà rí ó lẹ́ ti ṣe rí. أورثتموها أما قفوي إذا كل مسي ولا كوتو أورثتموها أما قفوي أما جبوي ما كنتم تعملون لو أنت بس لسه أدوكيتني ناسفات بلادوكيتي ọlọ́run ní jẹ́ fọ́ àmín kọ̀ríkù ń bẹ̀rẹ̀ adó èkìtì ọlọ́run ní jẹ́ fọ́ Nurul Islam ń bẹ̀rẹ̀ adó èkìtì ọlọ́run ní jẹ́ fọ́ oríṣiríṣi ẹgbẹ́ ń bẹ bẹ́ẹ̀ oríṣiríṣi ẹgbẹ́ gbogbo ẹ̀ ló lọ bẹ́ẹ̀ ìjọba tí wọ́n ń ṣe yìí à ń ṣe torí tọ́lọ́run àbá ń ṣe torí kárìmì ẹ̀dẹ̀ ògbéra rẹ̀ lérí báwa bá lọ lé ẹnìkan kọ́lé ọkọ̀ ilé yìí ẹ̀yìn Adó Èkìtì ilé náà ẹnìkan ò lè sọ yé ìbú ẹ̀ ẹnìkan ò lè sọ yé òru ẹ̀ bàbá wa mú gbogbo tẹ̀dá máa wá jẹ pátá gbogbo tẹ̀dá máa ná lówó gbogbo tí jẹ́ ọ̀ṣọ́ gbogbo tí jẹ́ aṣọ oko gbogbo ẹ̀rọ abẹ ọwọ́ ni wọ́n hàn náà sọ́yé ẹ máa bọ̀ ní ẹ bá ti wá jí kálukú lọ bẹ̀rù ni báwo lè bá jẹ ó sì fẹ̀yẹ̀ méjì sẹ́wọ̀n báwo lè bá wọlé máa jẹ wọ́n mú ẹlòmíà mú gold ẹlòmíà mú silver ẹlòmíà mú diamond ẹlòmíà mú kẹdínsá wọ́n mú ni ẹ máa lọ bẹ́ẹ̀ bá ti wá dé ta àwọn méjì kan wá ta wọ́n wà bẹ̀rẹ̀ kò ṣe ẹgbẹ́ dada wọn ni alhamdulilayi àjẹ ayé kódà tó kódà ní àwọn ọ̀ṣọ́ tẹ̀ tó wà tá a tún ẹlẹ́kùn kíló kúrò ara lé yìí rí ẹlòmíì dúró pé ilé yìí kò sí tó kú bẹ́ẹ̀ kò sí kankan ọ̀sán lè kú kankan lára lé ilé yìí wọn lọ kálukú wa wọn jẹun bẹ́ẹ̀ nígbà tó tó kẹbi aago mẹ́rin ọ̀lẹ́ àwọn méjì kan dé àwọn bá wọlé wọn jẹun tán dé bẹ́ẹ̀ jẹun tán ni àwọn nùwọ́nù wọn jáde lọ ọba dá wọn tó ẹlẹ́ o ṣé ẹ̀dàkùn ṣe àtẹ̀yìn lọ́rùn wọn ni alihamudulilayi ẹ̀dàkùn wọn lọ́gbà kí ni àléébù tó tún kù rárá léyìí òun sì ń jẹun lọ́rùn àléébù yẹ kọ́sá léébù kankan òun lọ ń jẹ èkejì ní ẹ̀dàkùn ẹ̀ wá òun rà léébù tó. ìjọ táwọn èèyàn ti wá ń jẹun lórí ìyá rẹ nìkan kọ́ sọ nígbà òun rà léébù ó ní wọn ò rí ni ó lè mí rí èmi rí ìwọ ìyàwó wọn bá gbẹrun ọkọ rẹ lónìí tẹsùbà ni ọmú o lè dọ̀la kóyí Ọlọ́run nìkan ló pé ìwọ kọ wọn bá ṣe síta tó ń pè sí dáadáa ní ọ̀nà àtijọ́ tẹ̀ sùn fún o Ọlọ́run tó dá àwọn ọjọ́ tẹ̀ lù sẹ́yìn tẹ̀ ṣe síta tó ń gbé dáàlì Ọlọ́run tẹ̀ lọ dájọ́ tí ọmọ ẹ̀kú wa. ìwọ tó sì ní ìkankan lónìí bẹ́ẹ̀ni ìwọ náà jẹ́ wà nínú àníyàn tó fẹ́ kọ́ o Ọlọ́run o ìjọ kan dé ọ̀dà mi lóhùn ọ̀dà mi lójú púpọ̀ ìjọ kan làwọn náà ò rí báyìí ìjọ kan ní kó bàtà fáà mi káàkiri bẹ́ẹ̀ni àwọn aláwa dẹni tó ń fi nǹkan bẹ̀ lónìí táwọn sọ fẹ́ẹ́ mi pé ṣé àmọ́ mi ti gbé jẹ rí
èmi ní ẹlẹ́pàá lájẹ́ mọ́tò pẹ̀lú ọkẹ́ pípọ̀ aládùúgbà àṣì àwọn ọ̀nà east mo ní àwọn nílé ibú ni wọ́n máa gbé lọ Ifẹ̀ wọ́n lè rán àwọn èèyàn lọ́wọ́ wọ́n máa gbówó lọ ní Ifẹ̀ àwọn náà wá ní ilé lónìí wọ́n rọra rẹ̀ fi ọmọ yá mi wọ́n fi ọ̀la ẹ̀ nìkan àfa àkàwé yẹpẹ ní tọpa mọ́pọ̀ lábẹ́ yẹpẹ ọlọ́run nìkan lè yé òye ẹnu tó yí àfa lọ sọ ọlọ́run nìkan òun gbogbo nǹkan yé ọ̀rọ̀ àsáré o lè máa gbé ọkọ̀ tá ń dá nínú ìwọ náà fẹ́ ní ọlọ́run ti pàtí kálukú yín ọ̀tọ̀ọ̀tọ̀ o lè ṣe pa gbẹ̀ lọ́fẹ̀ẹ́ o lè fa kàńtántì o lè fẹ́ báńkà o lè fẹ́ architect o lè fẹ́ engineer o lè fẹ́ jẹ́ lawyer ìwọ náà máa gbé àá èmi náà lẹ́ ń sìn bàtú parí ẹ̀ ń sìn ẹ̀ tán mo tún sáré mo tún lọ ṣe kékeré ní ọlọ́run ní tiẹ̀ ni wọ́n ń wí nì o lè dẹ́gẹ́ mọkáníìkì lọ́fẹ̀ẹ́ lọ́ọ̀ láyé rí ó fi da ibẹ̀lẹ́ ti lówó èmi ọlọ́run ní tó gbogbo ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí nílùú Adó Èkìtì ìgbà bàbá yìí wá yan wọn lẹ́nu pé kí ni tẹ́ ẹ rí tó kù lára lé èyí tó dóhun ní tọ́ ẹ dákun ní tèmi rí àjẹ lóòótọ́ àmúlóòótọ́ a sì mú un tó wà nínú ilé àmọ́ inú àlékún tí mo lára lẹ́yìn ni pé ọmọ ṣe o ẹni onílé yóò sì wá kúnjọ́ kan. ẹ̀rí nǹkan ẹni onílé yóò wá kúnjọ́ kan wọn àjọ jásí bá ti jókòó yìí ẹ̀rọ kọ̀ọ̀kan náà wọ́n máa ti wá bọ́ ẹ̀pẹ̀ ẹni tí ò ní ní sàárè bẹ́ẹ̀ wà yóò mú náà mọ́ rẹ̀ ẹni tí ò ní wọlé mọ́ bẹ́ẹ̀ nù wà yìí kò mọ́ rẹ̀ òun lè sin ọlọ́run yóò fi pọ̀ ló fi ní nǹkan nu báńkì ọ̀dọ̀ ọlọ́run ẹ̀sìn rẹ bá da táníyàn rẹ da tiwa rẹ da tírin rẹ da tọrọ rẹ da ìṣesí rẹ sì da ọ parí ọlọ́run ní ẹ àní máa fani jẹ́ nàfọ̀ yín lọ́fẹ̀ẹ́ tẹ́ bá kú ọ̀hún tán. alẹ́ wa lóòdù ẹ́ẹ́tìlíkùn lè jannatu ó kùn ha bí máa kún tó ń ta'maluna. wa lóòdù jannatu urithumuha bima kuntum ta'maluna. ẹ̀rẹ́gùn ẹ̀yọ́mọ̀ yá wa mùsùlùmí nílùú Adó Èkìtì lábẹ́ ọkùnrin náà bàbá wa Al-Mufti níbo là ń lọ ẹja gbéra wa léèrè ẹ̀ bá wa rí dáhùn ẹ̀jẹ̀ ń wá wí báyìí. ìgbẹ́ yá ayyuhal ladina amanu ولتنصرنا أبصار ولتنصرنا أبصار يا أيها الذين آمنوا اتقوا الله ولتنصرنا أنفسهم ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ẹ̀yin mùsùlùmí Adó Èkìtì ẹ̀dàgàn ọlọ́run lòun fẹ́ bá yín sọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ tó lòun wá bẹ́ẹ̀ rí òun wá ní pé takùn lọ́ọ́ ọ̀rọ̀ Mufti ń tẹ̀ ń kébù láti jẹ́ òun náà ni ìbẹ̀rù ọlọ́run làkọ́kọ́ ìjọ bẹ̀rù ọlọ́run àbọ̀ bẹ̀rù ẹ̀ nínú wa ìwọ mùsùlùmí ìjọ páyọ̀ ọlọ́run àbọ̀ páyà rẹ̀ nínú wa wọ́n tó fanase súlẹ̀ ìbẹ̀rù ọlọ́run wò ní bẹnusẹ́ rẹ̀ tànárí kátó wá pẹ́tò ní. ó sì ń bẹ lọ́hùn bọ́ bá sì bẹ̀yẹ́ sì dẹ̀ ọlọ́run àṣẹ ń pa ìyá níjọ ni ẹ̀ máa dá sàkánná yẹ̀ yín obì ẹgbẹ́ ṣáàkìrà mo bẹ́ẹ̀ dé wánú kúlà àtọ́nà náà ní kúlà tiẹ̀ ń dè mọ́ àtọ́nà òun gẹlọba kúlà ọlọ́run tó ti pín fi àrà pamọ́ ẹni tí ò ní bí ma yóò sì lọ bí ọmọ abáwọn kó mọ bẹ́ẹ̀ ni òun ò ní rí bí láyé wọ́n fara pamọ́ nù ẹni tí ò ní kọ́lé yóò sì lọ bí ìsílé abáwọn sílé bẹ́ẹ̀ ni òun ò ní kọ́lé láyé.
ẹni tí ò ní ṣoríire yóò sì lọ ọ̀dọ̀ ẹni tí ń ṣoríire abáwọn jẹun òun ò sì ní í ṣe. ta ló lọ́lọ́run ò burú ta ló lọ́lọ́run ò burú ẹni tí ò ní bímọ ó sì gbọmọ lẹ́yìn ẹ̀rọ máa ń gbé ijó ẹ̀mí náà bá ti bí sí máa pọn dáadáa ni àkọlọ́n ti bí lọ́ba tẹ fẹ́ bèbè lọ́mọ kó bùnmi níbi èjì ọlọ́run sì ń gbé pé bó ti wáyé bẹ́ẹ̀ lọ́ọ́ òun sì ni wọ́n mọ̀ rẹ̀ sì síwájú yìí ọ̀jẹ̀ tán ni ọ̀jẹ̀ tó kú jẹun wọ́n ti méjì ó tún fi lé ọlọ́run náà wà wò pé sáwọn ọ̀tọ̀ ó mú orí wọn ní mú lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ọba ara ẹ̀yin tẹ́ pẹ̀lú jọ̀nà yẹn náà bùrọ̀dọ̀ èkìtì ẹ bá kú ọmọ ẹ̀ ọlọ́run nílé yín kó Islam òun lọ bá ẹ̀sìn òpé méjì òpé mẹ́ta ẹ̀yọ̀ kẹ́yìn náà ni méjì náà ẹ̀sìn tá a bára yín méjì ni apanú ọ̀kan máa fọ́ bá ń wí wọ̀ wọ́n ní àdínú dínà ní ìmánu wà ìṣirakù. àdínú dínà ní ìmánu wà ìṣirakù. méjì náà ni. àdínú dínà ní ìmánu wà ìṣirakù. ẹ̀yà wa nílùú Adó Èkìtì méjì náà lẹ̀sìn ẹ̀yin obìnrin tọ́lọ́hún ti gbà fún ọlọ́hún ò ní jọ bọ́mọ yín lọ́wọ́ mọ́. àmín. gbogbo gbà ẹ máa lọ bí ẹ̀sìn yín dẹ̀ ń lọ yìí ẹ lọ àsàlátù bó ṣe pé àlọ́súlẹ̀ ẹ lọ́súlẹ̀ ìjọ kan bẹ tá a súlẹ̀ nínú kòtò tí wọn ò ní gbóná fún wa. bẹ́ẹ̀ni. ìjọ kan bẹ bí ti sọ̀rọ̀ yìí ní wà nínú kòtò àwọn tó bá fẹ́ràn olúwa ní musa baba kẹ àti ẹ bá fẹ́ràn olú ẹ ọwọ ni mo dún tẹ yẹn kú mọ sẹwà ni ẹ máa ń dá sí ní ẹ tí wọn tún bẹ bí ta sí ní ìlú tí ẹ bá ti bá ẹ wò gan tí ẹ náà sì ń bọ̀ wá rí bẹ́ẹ̀. àdínú ní náírà ẹ̀yà Adó Èkìtì ìmọ̀nà wà ìṣirakù méjì lẹ́sìn Islam àtẹ̀bọ̀ ànábìrè ọ̀pẹ̀sẹ̀lẹ̀ bọ̀nyáyà ọ̀fànẹ́ èyí tá ànábì ìpàkùn láwọn bàbá wa mufti nílùú Adó Èkìtì bàbá wa Jánàlì àtẹ̀yà àfa ilẹ̀ parọ́ lónìí. báyọ̀ bàbá wo sàn nísìnyí ọdún egun tó bẹ̀rẹ̀ tó nílùú ìdí àbí bàbá wa mufti ọlọ́run ti ní ẹ̀rí paná ẹ̀ ti paná ọlọ́run ó fún yín pa. àmín. yóò fún yín pa ọdún tó bẹ̀rẹ̀ tó nísìnyí ẹ máa gbọ́ kẹ́ni pakala bí wọ́n máa ń rún hàn wọ́n máa ń nàyàn kálukọ́ máa sá ẹ̀yin tẹ́ wá nù ìdílé eléégún ẹ̀yìn tẹ̀yà máa bọ̀ nù ìsìlámù o eégún ìṣẹ̀sìn jìbìtì ní ẹ̀yin tẹ́ wá nù ìdílé ẹlẹ́bọ ẹ̀jọ́ Islam kò sí kankan tí ń bẹ nù ẹ̀ irọ́ gbogbo ẹ̀ tí a bá yẹ fọwọ́ lọ gbọ́ ta lọ gbọ́ Allah ẹ̀ sì dáhùn Allah nínú àwọn tí wọ́n lò náà ló bá ìta àbáyé fọ́gbà lọ́gbà àgbà tá lọ́gbà. òkúta bá tọwọ́ pẹ̀lọ̀pẹ̀ sọ ọmọ ni tá lọ́rọ̀ pẹ́ tá lóko. irọ́ ń gbogbo ẹ̀ bàbá amúfitì ni òṣèdá ipa ti pọ̀ yìí táwọn náà bá jáde káwọn náà wá jáde bẹ́ẹ̀ pé láéláé làálá kájọ wá pàdé ẹ bá ti gba amútẹ sẹ́kù lẹ́rẹ̀ pé àdìsá ìwọ tiẹ̀ kí. nani imanu wa ishraku. Adinu dinani imanu wa ishraku. Adinu dinani imanu wa ishraku. bẹ́ẹ̀ ni méjì náà ni ẹbọ àtẹ̀sí adínì ta wà nù ẹ̀ anabi pàkàrẹ ọkẹ yọkan péré ẹyọkan ọhún kò sí tó lè pé a máa ṣe láyé ẹyọkan ọhún kò sí tó lè pé ó dojú dé mọ́ ẹyọkan ọhún kò sí tó lè gàtò mọ́ láyé Islam kan so yìí kò sí tó lè máa tó lè gàtò mọ́ láyé láyé kò sí nǹkan náà. Adinu dinani imanu wa ishraku. Adinu dinani imanu wa ishraku. mo ní ṣẹlẹ̀ mo ní pásítọ̀ ṣẹlẹ̀ tí fúlàsì rí mo ti wà yìí òun kírun ìsìn wọn lọ́nà ní tiẹ̀
òun sì ń kírun pásítọ̀ ní bá ń sì ń gbà sí lọ́wọ́ rẹ̀ báwo ni mo sọ fáwọn ará ilé mi pé kírísítẹ́nì lòun yìí sì sọ́dọ̀ ní yìí sì wọ́dọ̀ ní wọ́n sì ní àlejò bẹ̀rẹ̀ yìí dà and is a pastor fáwọn ṣẹlẹ̀ ẹ bá sì wọlé ẹ bá wọ lẹ́yìn mi nìkan tí mo pè é yẹn wọlé o ó sì ní tẹ̀sùbá yọ ọ̀pọ̀lọ́ ẹ̀yìn sì lè gbó bẹ́ẹ̀ ẹ̀ ń parí olú gbé táyà fire my enemy in the blood of Jesus jésù kan lè gba rẹ̀ lẹ̀ jésù kan ò ní tí lè gba rẹ̀ lẹ̀ àti jésù kan ìmọ̀ bọ́lọ̀ wọn ti rí iwájú ọlọ́run ní ìsìn tọ́kílẹ̀ sí pé nìkan ló ń ṣe jésù tẹ̀ dáná sí lọ́rùn nígbà wọn sọ fún mi pé ìwọ ọlọ́run ma kuntu lahum illa ma amartani bi ma kuntu lahum illa ma amartani bi ìwọ ọlọ́run kì í sọ gẹ́gẹ́ fún ọ illa ma amartani bi àfi tí ọlọ́run pa bílẹ̀ sẹ́kì ń sọ fún ọ pé ẹ máa sinmi ní tí mo sọ fún wọn náà ìwọ ọlọ́run nítorí náà ìwọ wa múra sí Jésù àṣẹ ìyanu wọn tún wá bá mi o ìgbà wọn wò lọ́ọ̀dún imani ẹsìn máa wọ ọlọ́run imani lọ́run nídìí imani wọn ni bá kẹrù kúránì nígbà sìtì imani wọn ò bá gbà pé yọ gbà kò ní gbà ẹ máa wá wò wọn dúró sí nìyà bẹ́ẹ̀ ni ẹnìkan pé píìnì wọn lómi wọn yọ wọn orí yọ wọn ní ẹgbẹ́ sọ̀rọ̀ pásítọ̀ nígbà wọn ò débẹ̀ lọ wọn kí bàbá ẹjẹ kú bọ́ọ̀lì ọmọ yìí ò lẹ́nu bí àfẹ́yìn bàbá wọn yìí dùn yìí wọn ni ẹ̀yẹ ọmọ yọ lóòótọ́ ọmọ lóògùn imani náà lọ́lọ́run wọ́n sì fún oní náà tẹ́ná oníjẹ́ òun ti ń ké oníkàkàgbé orí ṣe òun tún sọ owó nù ní ó lè rí ṣe má. ó bìlíìfù ẹ̀yìn iná tẹ́ná nù alukurani ni ọ̀rọ̀ ọlọ́run ni kúríwọ̀ láwùn nù ọ̀rọ̀ ọlọ́run ni kòròyìn kankan ní ọlọ́run lóròyìn nílẹ̀ kí ló ń wá kí lọ́lọ́run ò lè ṣe fún ọ pé ọlọ́run sunkún sí lọ́rùn ẹni tọkọ rẹ̀ ń mutí gbogbo yẹn wá bí pé bóòlù ti ṣẹṣẹ tọkọ rẹ yóò dúró tí mo mọ ọlọ́dà yìí ọlọ́run jọ dáa fún yín ọlọ́run yìí lẹ́sẹ̀ wá sí fún wa ńjọ́ kẹ́hìn ti gbàgbé ni mo ní níbo ọlọ́run ti gbàgbé àmúhùn ọ̀gbàgbé ọlọ́run ní bóbìnrin bá rí tí ó dùn mọ́ra rọ ọkọ̀ kó kóra rẹ̀ lẹ̀ wó ọmọdún àbí kó tilẹ̀ dùn mọ́rí kó sunkún kó pe ọlọ́run pẹ̀lú omi ojú ó ní bóun ti ń ṣe nu ó ní wà láì ní bàbá kínní ẹ bá lọ yé kàbí aago mẹ́jọ pọ̀ ti wọlé wọn ò dá aago kan mọ́ ó ní kọ́kọ́ mú oyún wọn wà ara ìgò kan wálé wọn mú orí nù musa níbi lọ oníkò kan náà wọn mú lé ọdọ abẹ wọn ni wọn bá sùn ẹbí tó bá ti ń ṣe ńlá òun ti tún dé tó ní òun lọ pé ọlọ́run bá ń gbà lẹ́nu èèyàn yẹn ni ọlọ́run ọ̀hún mọ́ làájì ọ̀hún mọ́ o tó bá ní tí o gbọmọ lára ọkọ rẹ ọlọ́run ni o sọ fún ọlọ́run ni o sọ fún àlè máa rí kọ́ máa ti lọ déédéé o lè máa jọra wọn ayé kan òjòra wọn à ń lo àárọ̀ à ń lo ọ̀sán à ń lo àṣálẹ́ à ń lo alẹ́ ọba yà alẹ́ akú òru adé bóru bá tó kú ìdájí adé ìdájí bá kú ojúmọmọ adé ojúmọmọ bá kú ọ̀sán adé bá a ti ń lò ní. ayàkà ìdí tó wá gba owó báwọn lórí islam ayàkà tá n bá lò ní náà ni. يا أيها الذين آمنوا اتقوا الله ìbẹ̀rù ọlọ́run òun là kọ́kọ́. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ọ̀rọ̀ wọlé tanzur nafsun ma qaddamat li ghadin wattaqullah ẹ̀mí kọ̀ọ̀kan nínú yìí kọ́ wá mú ọjọ́ ọ̀la rẹ̀ ó jù sínú àjọ kọ́ wá jọ wò ọ̀la rẹ̀ bóòlù ti fẹ́ orí ìrìn rẹ̀ bóòlù ti fẹ́ rìn ìwà rẹ̀ bóòlù ti fẹ́ wù ọ̀rọ̀ rẹ̀ bóòlù ti fẹ́ sọ ìṣesí rẹ̀ bóòlù ti fẹ́ ọjẹ́ alọ́ àbọ̀ rẹ̀ ọ̀nà wo lọ fẹ́ gbé gbà àárín ìyá àtàrin bàbá òtítẹ fẹ́ orí àárín ẹ̀gbọ́n àtàbúrò òtítẹ fẹ́ orí àárín rẹ̀ àtọ́lọ́hún òtítẹ fẹ́ orí. walitanzur nafsun ma qaddamat ligadi wattaqullah. Takunla wa jẹ́ méjì nínú ayé àkọ́sọ́ takunla ó ti ka ọlọ́run náà tó jòkó fún ara rẹ wá wọjọ́ ọ̀la rẹ wò kí ló fẹ́ ti síwájú fọjọ́ ọ̀la rẹ kí ló fẹ́ máa sọ lọ́la rẹ
kí ló fẹ́ máa ròyìn nípa rẹ lọ́la rẹ wọnú ilé yìí kí ló ti ṣe é bẹ̀ kí ló tún ṣe wọ́n ní àwọn bàbá rẹ àwọn ọmọ ìyá rẹ kí ló ti ṣe kí ló tún ṣe wọ́n á ní ọ̀rẹ́ bọ́lá ti kí ọ tó ewó ló ṣe orí kankan sí àfọ́bìnrin obìnrin lé ètò wa yin rẹ̀ ẹ̀ tí mo bá gbà ọ̀rọ̀ àsákìgbà bẹ́ẹ̀ ẹ̀ bólóòsì láti mú tó kúlẹ̀ láyé ẹni ọba gbá mú mi ẹlòmí ò tún mọ wáyé rẹ ọdọ ògbà bẹ́ẹ̀ mo ṣe wáyé mo rè Francis ó kú lọnù lọra sí i ó ní pẹ́ láyé nítorí tí mú ọ fẹ́ràn sínájú ó sì ní pẹ́ láyé àbí kí a bá rí rí. Fọlẹ́fún ọ̀nà múlikàtúlà náà mi. وداعية الصحيح إلى سقام وداعية الصحيح إلى سقام دوام وتير ودوام مدامة وإدخال الطعام إلى الطعام. ẹ̀yin ọmọ ìyá wa Markazi mo kì í yín púpọ̀ wẹ́lkọ̀mù wa púpọ̀ olùmọ sàn yín lẹ́sùn olóore wọlé bàbá wọlé kéèké àlórí alóhùn ní jẹ pàdánù ẹ wá gbà bá wọn ní sàdá fún nǹkan mẹ́ta kan bẹ. ọ̀nà múlikàtúlà náà mi. ìtìtì pupa mẹ́ta láyé mẹ́ta náà sì. وداعية الصحيح إلى وداعية الصحيح إلى السقام a sì máa mú kéèyàn lọ́làáfíà a máa sódà rẹ̀ láyé èèyàn dáná ìsìn fún ọmọ gbégi nígbà bá rọ̀ gbégi ọ̀tá yóò kọ́kọ́ máa gbé ń bọ̀ nù díẹ̀díẹ̀ nígbà bá yá a máa ka iye igun ẹ̀tí ń bẹ ní ń tán lọ́nu nígbà bá yá àti ẹ̀mọ̀ pé ojú báyìí fèsì wáyé àsọ ní fẹ́rẹ́ mù nígbà yìí táwọn káfíńtà máa kù éèdì níjẹ̀yàn mọ̀ yàwó adájọ́ sọ̀gọ́lọ́. ilaha illallah Muhammadu Rasulullah. ẹ̀yin obìnrin ló kí í púpọ̀ gbogbo tó dá ara yín ni tó tún dá náà bẹ́ẹ̀ sínú ilé èyàn ò lè gbádùn bẹ́ẹ̀ sì tún àdúgbò èyàn ní sùúrù bí èyàn ò ní yín ẹ̀sìn ò pé ọwọ́ ìtún ní yín àbíkọ́ rọra gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin ìjọba ẹ lọ́la àbọ̀dọ́ wọn ọ̀la ẹjọ́ mi bá sọ fún yẹn pé àbáwá ìmọ̀ ẹ máa bá ní sókò séwu kí mọ́ mọ́ dára tó bá wù. ọ̀la bẹ́ẹ̀ ni. bọ́ bá sì báyàwó rẹ̀ jà wọ́n bá ń sakọ́ lé pé èmi àfàṣàfì mo ní wàá gùn lé yìí nìwà lọ sílé láti yẹn kò sẹ́ńtẹ́rì tóbi bá sọ fún mi ọ̀la tóbi bá dúró ìbára ọ̀gẹ́dẹ̀. ọ̀la ní mọ́tà àánú yìí rẹ̀ sẹ́yìn. ìwọ ọkùnrin kẹ́rì ẹ̀ bá gbé kọ́kọ́ jáde lọ náà wá mẹ́rin wọn ló yá bẹ́ẹ̀ àṣìdá wọn ló máa ń fà á. yóò pa á mi. وإدخال الطعام إلى الطعام. Abdulmajid òkùnfẹ́ ẹ̀ráfà onífàlà àzọ̀ bùnà muhulikatulẹ̀ anami wàdàríyàtú sọ̀híhì ẹ̀yà síkọ́mi. Fàlàfún. ọ̀fẹ́ lára ọ̀fẹ́ sọ̀la amúlá òtún jáwọ́. Fàlàfún. ọ̀nà múlikàtúlà náà mi. ètò aróyìn wọ́n sọ pé máa tájù máa múra àwọn tó ń kó wọlé wá ìdí ó kí ló dé àwọn tàná náà bẹ́ẹ̀ tó mẹ́rin lórí ẹ̀rọ agbọ́mọ́ mi ìgbàlódé nígbà máa ń lò. ọ̀n fẹ́ràn Fàlàfún. ọ̀nà múlikàtúlà náà mi. mẹ́ta náà ní ìtàkùn. وداعية الصحيح إلى سقام. bẹ́ẹ̀ni دوام وتعين. àbá ní àkọ́kọ́ dáwà mú wá tí mo fẹ́ràn kò lè sún gómìnà púpọ̀ kò ní pẹ́ láyé. ẹ̀rẹ́ mo bí ni ìyá aláró àròkọ wọn mọ́
ìyá aláṣọ ọkọ wọn ti kú pẹ́ ìyá oní sukuu àwọn ti sokosoko òjúdá àwọn ọkọ là kọ́kọ́ máa kú wọ́n tó bá tọ́jú ìyàwó rẹ̀ dára kọ́ máa sọ pé ọmọ alára ayé rí ọ̀dọ́ra bàbá sínú wọn bá lọ yá tọ́jú àwọn ọmọ yìí dáadáa tó òun ní ọ̀sẹ̀ kù òun ní ọ̀sẹ̀ kù wà. àwọn ni wọ́n máa ń gbẹ̀yìn wa kí ló bá rí ó nídìí àtìdáwà mú wá tí ìjà sàdúrà. ìyàwó mú àti wọ́dọ̀wà mú mọ̀dá màtí wọ́n ìdàkálò tọ́ àmì ìlà tọ́ àmì. ìdàkúrẹ́ kí ló dé tá a fi máa gbẹ̀yìn wọn kí ló dé tó fi wá jẹ́ pé obìnrin ní gbẹ̀yìn ọkùnrin láyé. láwọn abẹ́rẹ́ nígbà tí ọkọ wọn kú wọn wá súpọ̀ àwọn alájí ìmáàmù obìnrin àtúntò bí ọkùnrin mẹ́rin ó tún súpọ̀ ní ìdáyìí náà tó lè agbára àgbá àánà tó kú obìnrin wọn ká àtàwọn ọlọ́wọ́ adé àdókè mi yóò dé mi méjì lérí èmi nìkan tó máa lọ àwọn ọmọ yìí gbọ́ fún àbáṣàká ó di mẹ́ta ìlọ́dún kan ọdún àbáṣàká wọ́n tún ń gbé àwọn pípín wọn orí náà wọn ni wọn tún rí náà dáadáa mọ́ àbáṣàká tó kú ń bá lọ bẹ́ẹ̀ obìnrin ní àwọn olùyàn mẹ́rin àbáwọ̀ ọkùnrin ọ̀kan lóṣooṣo ní àwa fi gbọ́n ọkùnrin bá gbọ́n àwọn àfẹ́yàwó mẹ́rin lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́yìn mẹ́rin ni ó tó lò àkọ́kọ́ ìbí náà ó lò nínú ẹ̀ olú àwọn bàbá wa ẹni ẹ bá béèrè ìyàwó wọn ọlọ́run o bí bàbá rẹ̀ wà lẹ́yìn wọ́n tún wọn kò sí agbára tó ń bẹ̀rẹ̀ pé kí n tó tán sẹ́ èmi náà ó sì hàn wọ́n hàn nílé mọ̀ gbogbo àwọn obìnrin wọn a máa wá gbẹ̀yìn àwọn ọkùnrin àti ẹ̀yìn Adó Èkìtì èyí ṣe táwọn obìnrin fi ń gbẹ̀yìn wa rí ìgbọ́dọ̀ bá ní wàláì ọlọ́run fún mi lágbára ọlọ́run ní máa bóyá mo lè ṣe ẹ̀mẹ́tọ̀ kí ẹ̀tọ́ ọ̀dà óbí kò ní sọ̀tọ̀ ìwọ ló ń ṣe wàhálà ìwọ ló ń produce láti bí wíwí ẹ̀ bíbí ìkànnà ọ̀ọ́dà mú ẹ̀ ọ̀sẹ̀ mẹ́jọ lóòótọ́ ẹ wò kò tó ìkọ́fà ẹ̀ẹ̀kan oṣù tó ṣe ó di 40 days ẹ wá sí 40 days 40 days 40 days ọ̀nà mẹ́jọ ẹ̀mẹ́jọ tó lè ṣe kò tó sọ̀rọ̀ rárá wọ́n nìkan. nígbà bàbá yá kéèkọ́ ọmọ ọgọ́ta ọdún ọ̀tara ti dímọ̀ nù wọ́n wà pé ọ̀rẹ́ náà fún bàbá ẹ̀kọ́ bàbá mọ̀ wà pé kàríwù sí lẹ́mì ọ̀dàgà. ìyàwó mú àti wọ́dọ̀wà mú mọ̀dá màtí wọ́n ìdàkálò tọ́ àmì ìlà tọ́ àmì. ìdàkúrẹ́ ẹ̀dẹ́kọ̀ ẹ má fà yé ṣe náà rẹ̀ ní ẹbí ṣe ẹ̀dẹ́kọ̀ ẹ má fà yé ṣe haramu aláàlì ní ẹbí ṣe ìyàwó tó ọba fẹ́ o lè ṣe tó ọba fẹ́ ṣe tó ọba fẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n yóò tọ́jú àwọn ọmọ bẹ̀ wá sínú àmọ́ àwọn olùsì ẹ̀jẹ̀ àwọn ìyàwó àwọn olùsì ẹ̀jẹ̀ wọ́n bá bí wọn ẹ̀jẹ̀ awéèsì àrùn tí ó ṣe ní lọ́wọ́ tẹ̀mọ̀ inú ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ọ̀dànù menstruation wa ẹ̀jẹ̀ ni wọ́n ń wéèsì àwọn bá wálẹ̀ kò sí gbogbo ẹ̀mí lára wa ni ńlọ fi jásí pé bọ́ ọba lọ sí rárá àdàtọ̀ ọba kan lu àtọ̀sí sí dáàrí ṣẹ́jú márùn-ún ó sì mọ̀ gbogbo kí sì ń bẹ̀rẹ̀ obìnrin fún ọdún mẹ́wàá òun bá fi má bàa jùlọ ni lórí kí akẹ́lẹ̀ jẹ́ gbogbo sí lára tiwọn tì í dúró bẹ̀rẹ̀ ọba lọ́wọ́ mọ̀ ń gbà nígbà tí ọba yìí lò ṣẹ́jú márùn-ún ní sinmi ọba fẹ́ tọ́tọ́ ọba ti pé ó dojú ẹ̀rù ẹnì pé òní sọ fún ọ bó ti rọ́ọ̀lù tàwa mú wá dí ìrìn. ìyàwó mú àti wọ́dọ̀wà mú mọ̀dá màtí wọ́n ìdàkálò tọ́ àmì ìlà tọ́ àmì. ẹ̀yin Adó Èkìtì inú tí ì jẹ́ mi ogun àkọ́kọ́ ọba fún ẹ̀kọ́ jù. ẹlẹ́ẹ̀kejì wọ́dọ̀wà mú mọ̀dá màtí. wọ́dọ̀wà mú dábà. ẹlẹ́ẹ̀kejì tí ì jẹ́ mi òdúgùn òun ní kíni rí òun ní ẹ̀rọ ọtí púpọ̀ àrọ́. ẹ̀yin mutimuti ẹ̀mí yóò ní gùn bàbá ọlọ́tí ò ní pẹ́ kú ìyá ọlọ́tí ò ní pẹ́ tán bọ̀dá ọlọ́tí ò ní pẹ́ kú. ẹ bá fẹ́ràn ọtí
òtún ní pẹ́ kíra lórí bẹ́ẹ̀ bá ẹlẹ́ẹ̀kẹta. وإدخال الطعام لا طعام àṣetí ẹjẹ́ mi ò kún kọ́ wọ́n ìdẹ̀kálù tọ́ àmì ilẹ̀ tọ́ àmì ká máa dàlúra wọn ọjà yẹn tán nísìnyí ó ṣe sà ìyàwó ẹ̀ tó wá pè é kò mọ̀ pé ìyàwó ọgbà wọn ara yìí sí ẹ̀fọ́ yìí sì dá àtẹ̀bà gàrí ó sí ó tún kàn bọ̀ ọkàn bọ̀ mọ́yẹ́ ọjà yìí tó wọ́n tún wá kó iṣu wá látò àwọn àmì ìmì ẹ̀ kìíní tà ń jẹ lọ́wọ́ yìí jíjẹ kìíní èyí kúkú bú yìí kókóró wọ́n ní ìkókó kókó yìí mọ̀ tún dá kókóró ilẹ̀gbẹ̀ la wà á gbé lọ́wọ́ wọ́n ní ilẹ̀gbẹ̀ yìí la ó mà sùn ọ̀ mẹ́ ìwé àrí mi wọ́n tún ha wọ́n sùn ni o wọ́n tún jẹ́ kó ti fún ó tún jẹ́ ọlọ́run kò ti ń jẹ́ ni ẹ̀mí rí òní kù. ajé bí ó pa ní gèrè àwọn àgbàlagbà àjọ àwọn àgbàlagbà ní oko ẹ̀wò wọ́n lè roko láti ru bíi ó lè fẹ́ tó kan bí òkú náà bí ọkàn wọn ò ní sì jẹun. àgbàlagbà oko rè ẹ̀mí wọn wá gùn wọn á ń sẹ̀ lásán ẹ̀kọ́ bàtà àti kí nǹkan máa gún yẹn lẹ́sẹ̀ káwọn máa kàn gún yàn àti inú àlàáfíà ló wà lókè ní kàn gún mi lẹ́sẹ̀. àwọn òde ní àwọn apẹ́ láyé mọ́ àwọn ọmọ òde òní ẹ̀mí wọn ò gùn láyé mọ́ bàbá ti lọ wúwú fìdítì wúwú sí fi ayé tán. ọkọ rí ọ̀rẹ́ mi kan bẹ ọlọ́lájì wọn ní náà ó ní ẹkú kan bẹ tó wọ́n sùn mo ní kí ló dé ajọ́lọ́dé kí ó ní ọlọ́run sọ wọn náà dé yàn ń bẹ ní jábọ̀ mo ní kí ló dé ọlọ́lájì ó ní dọ́kì bá rí ewu ẹ̀yọ oníjọ bá ti rí ewu ẹ̀yọ kan yé rí ìlà yìí ó ní èsì tilẹ̀ pọ̀ rí ìsunkún mo ní kí ló dé ọlọ́lájì àlìkàmọ̀ ló kù ó ní ewu àlìkàmọ̀ ló kù ẹni bàbá abúkú tí fi ṣe gbogbo orúkọ yìí kò sí kankan bẹ̀ mọ́ funfun òun làwọn wá ń sọ ìdí ẹlòmíà àti ọkọ rẹ nínú ilé pété àgbẹ̀yà ń tún wò. máa tán rẹ ọ̀n tán lọ bá a bá tún ewu àwọ̀ ńkọ́ kò lè níbi tíjọ́ mọ́ àwọ̀ ńkọ́ bí àwọn olè bá tún àti pé ọlọ́mọ fẹ́ràn bàbá bóríká bí kẹ́ ẹ̀ mọ́ bí kẹ́ ẹ̀ sì ní kí lè má yìí náà yìí fẹ́ràn ọkùnrin ni wọ́n dáadáa wọ́n náà máa ṣe wá sí pé ọlọ́run o obìnrin gbogbo bọ́sà ti tì nínú sàárè lọ sáwọn wáyé ìmọ̀ sí ni kí lè mọ̀ ọ̀n tán lọ nù. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni òun ní kópa àwọn bẹ́ẹ̀ láyé ẹ̀rọ kòdò wọ̀nyí ọlọ́run wọlé wọlé pàmò ní nàfṣàn máa kó dáná tó ti gàdí wọ́n tó kún la kílẹ̀ fẹ́ tẹ̀síwájú sójú ọ̀la yín ẹ yẹ wo ìsìlámù náà ṣe ìjà sí dáadáa wọ́n takùn la ẹ wá páyọ̀ ọlọ́run ẹ páyọ̀ ọlọ́run gbogbo bá ṣe láyé ọdún èkìtì wọ́n mùsùlùmí páyọ̀ ọlọ́run ọlọ́ ìyàwó rẹ̀ páyọ̀ ọlọ́run èyí tó ta náà ló tó dé ní díẹ̀ náà ń padà bọ̀ adérí kodò máa rántí pé tẹ̀lé owó wá mú lónìí òun náà ń bọ̀ ọba ìfowó dà sí ìfowó dà sóhun fowó tì sókè tì í sálẹ̀ òun náà ń padà bọ̀ agbẹnu wálẹ̀ tọ́jú tinú lé bẹ́ẹ̀ náà nìwọ ìyàwó dákun àpótí ọkọ rẹ̀ wọ́n sì ti fẹ́ lómi wọ́n ti pé nínú ẹ̀sìn tó wà yìí ọ̀tọ̀lọ́rí ti rú ẹ̀ ọwọ́ abẹ́rù ọlọ́run. Inna Allah khabirun bima ta'maluna. Alábàtà ni ọlọ́run lórí gbogbo tí kálukú wá sí. Allahu akbar. Ẹ wọ́n bá ti bí Màláyé àìmọ̀ máa wá olùjọ́ kìyàmà tọ́jọ́ máa wá mà. Bẹ́ẹ̀ ni. Ẹlòmí ń tọ́jú ọmọ lọ́rùn yìí nísìnyí. Ọmọ ọlọ́mọ. Ọ̀sákòókò ẹ̀yìn ẹ̀gbọ́n gbogbo ọmọ márùn-ún ẹyọ̀kan tiẹ̀ ń bẹ́ kò sí mọ̀. Ẹyọ̀kan péré ní tiẹ̀ ń bẹ́ ìyá yóò sì jẹ́ ọmọ pé mẹ́rẹ̀ẹ̀rin yòókù òun gbé wá ní. Bàbá tún lọ ọ̀sákòókò pé wọ́n ní wọ́n sọ yunifásitì ó tún lọ ṣáṣá ó tún fọ̀bẹ́ hakòkò òun náà jẹ́ ìdáyìdá ìlànà. Ọjọ́ ti jẹ́ lúrú àtàtà gbogbo ẹ̀rọ jẹ́. Bẹ́ẹ̀ ni ẹyọ̀kan péré ní tiẹ̀ ní ọmọ márùn-ún. Ọlọ́run bá tún wá sí kísà fẹ́ dà èyí tó jẹ́ tiẹ̀ mú bàbá wà ní tọ́jú ẹ̀. Kò sówó sùkúù tiẹ̀ lọ́wọ́ mi ìyá ẹ̀ ló jọ ìyá ọmọ bàbá bẹ̀rẹ̀ pé alájẹ ẹ̀dàkùn ẹ̀sánú ẹ̀ chief ẹ̀dàkùn ẹ̀sánú ẹ̀ wo àwọn tó bí ìyá ọmọ bàbá kọ̀ọ̀rọ̀ pé ẹ̀sánú ẹ̀ ṣe mí tiẹ̀ gan ojúlówó tiẹ̀ gan lọ́wọ́ tọ́jú yìí. ẹ̀dàkùn ẹ̀sẹ̀ rere